بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولاه فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Aki gbogbo wa pẹ̀lú kíkí tó rẹwà jùlọ pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. A kí yín káàbọ̀ sí orí ètò yín ètò wa Al-Basira èyí tó máa ń gorí atẹ́gùn ní dédé àsìkò tá a wà yìí. Ètò náà ti bẹ̀rẹ̀ nìyẹn ní kété tẹ́ ti gbóhùn wa ẹ jẹ́ kí á wá nǹkan fìdílé àbí ká fìdílé nǹkan láti jẹ ìgbádùn ìdánilẹ́kọ̀ọ́ náà. Àwọn sáàsù wa tí wọ́n fún wa ní oúnjẹ ẹ̀mí fún talẹ́yìn gẹ́gẹ́ bí ìṣe wọn. Àwọn náà ni Fadilati Sheikh Ustaz Sulaiman Buni Ibrahim Abi Ibrahim ẹ̀sà òkè kọ́lọ́n jẹ́ kí a rí wọn pẹ́ falyatasharraf ma'juran. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونجى منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run Ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí òun náà lọ́ba tí adúpẹ́ fún à ń tọrọ àlékún ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá annabi wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ Ọlọ́run kó máa bá annabi àti àwọn ará rẹ̀ tán sàhábà àti gbogbo mùsùlùmí ní àpapọ̀ ní àkọ́kọ́ à ń kí gbogbo wa tí à ń gbọ́ wa káàkiri ibi tí a ti ń gbọ́ wa yí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Bákan náà à ń fi àsìkò àfi ń ṣàdúrà fún àwọn olùgbọ̀wọ́ onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n jẹ́ ká máa rí wa gbọ́ káàkiri bá a ṣe ń rí wa gbọ́ yìí Ọlọ́run má jẹ́ kọ́rọ̀ ẹnìkankan wọ́n dàrú o ìwọ Ọlọ́run lọ́mọ iye ojú wọn Ọlọ́run ní tí ẹ fi wá náà làánú wọ Ọlọ́run bá ní sí dáadáa fún wọn o wọlé àjọ kan oṣù rẹ àti gbogbo ẹni tí ń dá sí lọ́nà kan sí kejì lórí pé báwo ni àgbòye ẹ̀sìn bẹ́ẹ̀ ni báwo ni ó ṣe dé tí gbọ́ àwọn èèyàn Ọlọ́run má jẹ́ kọ́rọ̀ kálukọ́ dàrú wọlé àjọ kan oṣù rẹ gbogbo àtàwọn ń gbọ́ náà tí à ń fi ọkàn bá tọ́lọ́run lọ tọ́jẹ́ yí pé ìtọ́lọ́run wí tànà bí ìwí làwà fẹ́ gbọ́ kì í ṣe ẹni tí ń sọ̀rọ̀ gangan bí ó ṣe pé ọ̀rọ̀ tí ń sọ torí pé ọ̀rọ̀ tóbi ju ẹni tí ń sọ lọ so kì í sọ̀rọ̀ bàbá ẹnìkan kì í sọ̀rọ̀ yẹ ẹnìkankan ṣùgbọ́n àmú ọ̀rọ̀ látẹnu pé Ọlọ́run wí báyìí ànábì wí báyìí ìtọ́jẹ́ kókó nù náà la sì ń gbọ́ la sì ń tẹ̀lé Ọlọ́run má jẹ́ kọ́rọ̀ wọ́ dàrú o wọlé àjọ kan so rẹ ìfẹ́ ànábì ìfẹ́ tọ́lọ́run jogún lórí ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wa wọlé gbólóhùn la ilaha illallah bákan náà iléeṣẹ́ amútajérò má jẹ́ kó bàjẹ́ wọlé àjọ kan so rẹ má jẹ́ kó jóná gbogbo àwọn iṣẹ́ bẹ̀ Ọlọ́run bá ní fún wọn ní àlùbáríkà la haula wala quwwata illa billahi lazim. À ń sọ̀rọ̀ láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan lórí ọ̀rọ̀ ìrìn àjò ń ṣe Ọlọ́run sallallahu alayhi wa sallam sí ìlú Madina àti wá sọ ìyẹn ní hijira tó di 1443 tí à ń kà báyìí tá a sọ fún wa pé kò sí ayẹyẹ rẹ̀ nínú ṣẹ̀dá Islam oríṣiríṣi ìpè òun la gbà
táwọn ẹlòmíì ẹlòmíì tiẹ̀ ká nǹkan kan sẹ́rí gbogbo ohun tí ẹ bá ń pè lóòótọ́ ọ̀rọ̀ kò pé méjì ń táwa sọ tá a rẹ́rìí rẹ̀ nu kò sí nǹkan kan lábẹ́ rẹ̀ ju wípé ọlọ́run wí báyìí ànábì wí báyìí lọ sallallahu alaihi wasallam. So àníyàn tí kálukú wa fi ń ṣe nǹkan ẹni tá bá wò àníyàn wa ẹni tá bá ṣe gbá kò sí ẹnìkan tí ó dáradára kan láyé tẹ́ ẹ bá bi léèrè yóò rí nǹkan kan wí náà. So dáradára ọmọ jẹ́ kọ́lọ̀ ń kọ́ sànù wa àti wá ń sọ̀tà ànábì bọ̀ torí pé àlè dákẹ́ ń bẹ̀ wọn àwa ní àwọn ẹ̀kọ́ tá a fẹ́ fàyọ ànábì tí wàá wọ ìlú Madina sallallahu alaihi wasallam. nígbà tánábì wọlé asọ́fà kó wọn ọ̀kọ́ ní pàdé ànábì wọn olùlùpàdé rẹ̀ kò sẹ́rì fún wa ti kílẹ̀ lẹ́yìn oníjẹjọ́. ànábì wá wọlé ó wà ní Kùbá ibẹ̀ lànábì kọ́kọ́ dé sí bí ìgbà téèyàn ń bọ̀ bá dà á ṣàlàyé rẹ̀ níjẹjọ́ tọ́kọ́ dé sí bíi lálùpàn kó tó wọnú ìwórodù wa. So ànábì wá wọnú Madina àṣàlàyé rẹ̀ fún aníjẹjọ́ ìjẹjọ́ yẹn bánábì ṣe wọlé sallallahu alaihi wasallam kálukú ń fa ìjánu ẹ̀sìn ànábì pé kó tiẹ̀ máa bọ̀ torí pé Madina ti kún kẹ́kẹ́. Al-Barra ibn Azib radiyallahu anhu ó ní nínú tẹ Madina kò ṣẹlẹ̀ rí láyé níjọ́ tánàbí wọlé bílù Madina ṣe rí níjọ́ náà kò ṣẹlẹ̀ rí síwájú ìjọ́ náà kò ṣẹlẹ̀ mọ́ lẹ́yìn ìjọ́ náà. Ó fi hàn pé kò síjọ́ tí inú gbogbo aráàlú dùn tó jọ́ tó ń ṣe Ọlọ́run wọ̀lú Madina. sallallahu alaihi wasallam. kálukú wá gbogbo títì àwọn èèyàn ń gorí ilé gẹ́gẹ́ báwọn àfọ onítẹ̀sí sọ àwọn èèyàn gorí ilé ọmọ wẹ́rẹ́ obìnrin kálukú pé àwọn fẹ́ rà nàbí ẹ̀wúrú dùnú ọjọ́ náà ó ń ṣe Ọlọ́run sallallahu alaihi wasallam ànábì wàá wọ̀lú Madina kálukú wá ń fa ẹ̀sìn rẹ̀ ẹjọ́ wọn bọ̀ sọ́dọ̀ mi ànábì ní da'uha fa innaha ma'mura ẹ bá ń filẹ̀ o wọ́n ń paláṣẹ ni o ibi Ọlọ́run bá ní ó dúró sí ni o ibo ló wá lọ sọ̀kalẹ̀ sí ọwọ́ ẹ̀sìn wá lọ wó kalẹ̀ sí àdúgbò àwọn fámìlì kẹta ń pè ní Banu Najjar. Àwọn Banu Najjar yìí tá a bá kì dáadáa ẹni tó bá mọ̀tàn tó sì lè tan halogen kì í ṣe torchlight o kì í ṣe torchlight o tó lè tan halogen sí tàn yóò mọ̀ yìí pé níbi agboolé ibi tẹ̀sìn ànábì wo sí òun agboolé yẹn agboolé fámílì ànábì ni bó o ló ṣe jẹ́ ànábì bá wọn tan nílùú Madina kí ló dé tá a fi sọ bẹ́ẹ̀ ẹni tó bí ànábì ni à ń pè ní Abdullahi bàbá rẹ̀ nu bàbá rẹ̀ ní Abdul Muttalib bàbá tó bẹ́lẹ̀ yìí ò ní Hashim ṣe wá rí Hashim yìí tó jẹ́ bàbá ànábì sallallahu orúkọ rẹ̀ gangan ní Amuru làfọ onífi olóyún sọ pé Amuru lẹ́dí aṣàmẹ́fẹ̀rì ìdàlíkọ̀ òmìhí. Amuru lẹ́dí aṣàmẹ́fẹ̀rì ìdàlíkọ̀ òmìhí. Warijali ma katasanna tal ijafi. Warijali ma katasanna kal ijafi. So riwaya mi gbé wá bá mi o. So ntí ànábì sọ̀rọ̀ Hashimu orúkọ iṣẹ́ tí máa ń ṣe ni iná bàbá wa ńgbà táwọn fẹ́ túmọ̀ Hashimi sẹ́rí Hashama kéèyàn ogún nǹkan ni ẹni yẹn Hashimu yẹn ni máa ń gún fẹ̀rídù so bíi jéró oní máa ń gún fún gbogbo àwọn tó bá wá ṣe hajj ìtìgbà náà bí wọ́n ṣe ń ṣe nígbà tí ò ti sí àwọn òrìjínà ọmọ kọ́lé wọ́n ti gba àwọn olóòṣà ti gba Mẹ́kà so wọ́n ti ń ṣe bó ṣe wù wọ́n so oní wọn máa ń gbàlejò tí wọ́n máa fáwọn yẹn ní nǹkan làwọn àbá wa ńlẹ̀ Yorùbá ń fi wò pé ìtumọ̀ owó lálẹ́ fún o wọ́n ní ànábì ọmọ ajá búrẹ́dì fọmọ jẹ ìtumọ̀ Hashimi yìí ni wọ́n ní òhùbù nàbí yá Hashimi yá Muhammad kíní kan wọ́n sà bí Muhammad so àwọn nífẹ̀ẹ́ ànábì wọ́n á ní ànábì wo ọmọ ajá búrẹ́dì fún ọmọ jẹ so bàbá yẹn ti ń jẹ́ Hashimu yẹn ó ní tàn rí Mẹ́kà bàbá yẹn ló wá travel so ṣe ọ̀kẹ́ sunnati lẹ́yìn rílàtà nìkìlàhùmà so ó wá lọ sílùú Madina ó ń lọ Palestine ló fi dé Madina nígbà wá dé ìlú Madina ibẹ̀ ń ló ti fẹ́ yàwó tá à ń pè ní Sẹ́límà yẹn ó wá láti ìdílé Bani Najjar so Sẹ́límà yẹn ló padà bí Mutalibu Shaiba fún Shaiba yẹn ni à ń pè ní Abdul Muttalib tó jẹ́ bàbá tó bí bàbá ànábì ó fi hàn pé ìyá bàbá ànábì ọmọ Madina ni ìdílé ibo lọ́wọ́ tí wá wà ó ìdílé Najjar àwọn Bani Najjar
ibẹ̀ wá lẹ́sìn ànábì ńjọ́ tí ẹ̀sìn yẹn wọ Mẹ́kà tànábì wọ Mẹ́kà bí ẹ̀sìn farakùn mi ó sí Ọlọ́run báyìí ibi ni ọmọ bọ̀ kíní kan ànábì ní sábà ń fi Ọlọ́run darí rẹ̀ ibi tọ́lọ́ bá ní owó sí ni o ibi ọlọ́ owó sí yẹn ni fámìlì àwọn ìyá bàbá ànábì tá a mọ̀ sí ìdílé Nàìjíríà ńgbà ànábì wa ni ibi tẹ́sìn owó sí ni ibi tọ́lọ́ ńlá ń bọ̀ ni àdúgbò ilé ta lọ́wọ́ súnmọ́ ń bì bábu Ayubu ṣe jáde nù ànábì dákun ilé tèmi ló súnmọ́ máa bọ̀ ìjọ náà lọ́n ilé Abu Ayubu jẹ́ alájà méjì so Abu Ayubu wa ní kànábì ọmọ bọ̀ lókè ànábì wa ní rárá ìsàlẹ̀ ni ó jẹ́ ń dúró sí ànábì wa dúró nsàlẹ̀ sallallahu alayhi wa sallam ibi ìrún bá ti wá bá nàbí lànàbí ti máa ń kí kò tí ì sí mọ́sálásí a fẹ́ sọ ìgbésí ayé ànàbí ìgbésí ayé àwọn mùsùlùmí nílùú Madina a fẹ́ yọ àwọn ẹ̀kọ́ kan fún wa Madina inú kálukú dùn kálukú so ó ń ṣe Ọlọ́run sallallahu alayhi wa sallam kí lànàbí ìkọ́kọ́ ṣe ń lu Madina sẹ́wọ̀n pé ọ̀tọ̀ nígbésí ayé tí ń bá bọ̀ Mẹ́kà ó ti wá dé lu Madina báyìí ànàbí kí n tó kọ́ sí náà ni pé bìnà ul masjid ànàbí kọ́kọ́ kọ́ mọ́sálásí à ń bọ̀ ń bí ọ̀rọ̀ Madina àtọ́ láti ń bẹ́ fún o ànàbí kọ́kọ́ kọ́ mọ́sálásí wo mọ́sálásí rẹ̀ tá tí kálukú tá a bá lọ Madina tá a ti ń kírun mọ́sálásí yẹn náà ni kọ̀kan fẹ̀ tó bá ń lójú ayé ànàbí ni ibi ọwọ́ iwájú wọ́n ti kọ́ bẹ́ẹ̀ èyàn ó ti rí déédéé ibi tó dé lójú ayé ànàbí ìgbà tẹ́sítẹ̀ǹṣẹ̀ ń dé tí à ń fẹ̀ ńlọ́fẹ̀ débi tó fẹ̀ dé hàn ìtẹ́lẹ̀yìn kọ́ la fẹ́ sọ ṣùgbọ́n mọ́sálásí àti ń lọ tá a mọ̀ sí alimọ́sídìrù Nabawi mọ́sálásí oúnjẹ Ọlọ́run sallallahu alayhi wa sallam òun náà ni mọ́sálásí ànàbí kọ́kọ́ lẹ́yìn ti Kùbá tó ti fi lélẹ̀ ṣùgbọ́n mọ́sálásí rẹ̀ gẹ́gẹ́ pé ànàbí ògbélé ta ló wà nílẹ̀ ilẹ̀ yẹn jẹ́ fún Sahalu àti Suhail àwọn méjèèjì yẹn wọ́n wá jẹ́ ọmọ òrukàn ibi ànàbí kọ́ mọ́sálásí sí ọmọ òrukàn ló ní àwọn ará Mọ̀dínà wà ní ànàbí síbi tó wá kọ́ mọ́sálásí ní abọ́ àwọn ọmọ òrukàn wọ́n dẹ̀ gbin gidi àbínú bẹ́ẹ̀ tó ẹ pé làwọn ọmọ yẹn fi ń sustain sàárè tó wá wà ń bẹ́ẹ̀ tí wọ́n ti sàwọn òkú bẹ́ẹ̀ ànàbí wà ní rárá àárà lẹ̀ ni ìtumọ̀ rẹ̀ ni pé èyí rẹ́ǹtì ààyè fódodo ànàbí láàrà lẹ̀ ni ànàbí wà sanwó lẹ̀ yẹn ànàbí sanwó lẹ̀ mọ́sálásí Mọ̀dínà o so ní òfin yẹ́ta nìkan kan tànàbí ni ànàbí ló ní nǹkan rẹ o sallallahu alayhi wa sallam ànàbí sanwó lẹ̀ so fún wọ́n sì kó láwọn ọmọ òrukàn yẹn lọ́wọ́ wọ́n dẹ̀ kọ́ mọ́sálásí bẹ́ẹ̀ ànàbí wà wo gbogbo sàárè tó wà bẹ́ẹ̀ la fi ń sọ fún wa pé tí mọ́sálásí tí wọ́n bá ti sin sàárè bẹ́ẹ̀ ìkànnì méjì ni ó kó mẹ́ ìwọ lọ́kọ́ débẹ̀ sàárè ni ó kó fún mọ́sálásí náà mọ́sálásí ni ó kó fún sàárè ànàbí ti ralẹ̀ ẹ̀wọ́ kùkú mẹ́ mọ́sálásí èsì lè bí ẹ máa ń sìnkú sí ẹlòmíì tó wà lé ní dádì àwọn ṣé òkè ní kan náà ṣé ó karambà ní kan náà wọ́n mọ̀ sí ẹnu mọ́sálásí ni ẹ ti sọ mọ́sálásí dibi tá àti lè kírun báwọn o wọ́n èé sìnkú mọ́sálásí ìtẹ́ ọ̀tọ̀ mọ́sálásí ọ̀tọ̀ ìyẹn lọ́fà tánàbí fi wó kùkú mbẹ́ sallallahu alaihi wasallam mùsùlùmí ẹ̀sẹ̀ ti ń jọ́sìn fún sàárè tẹ́ bá ti ráhùn ti ń pararo jọ́sìn di sàárè àwọn aládàádálẹ̀ ni kì í ṣe inú ẹ̀sìn tíá àwọn là ń pè ní kòbùrì yún àwọn asin sàárè tó jẹ́ pé wọ́n kàn fi Islam bójú ni òkú lásán lẹ́ ń pè ẹni tó ti kú ò lè ṣe nǹkan kan fún ọmọ sọ lè ṣe nǹkan kan ni sọ gbogbo ẹni tó wà nù sàárè wọn ọba ní sẹ́wù kínní kan ni òun lọ́ba àwọn wòlíì òun ní pírẹ́sẹ̀ntì àwọn wòlíì ẹbí léèrè tí wọ́n bá jí ẹni ń sáyé padà gbogbo tí ń ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ kọ́ ló tẹ́ lọ́rùn gbogbo tí ń ṣẹlẹ̀ sẹ́ni tó wà nù sàárè nǹkan ní tẹ́ lọ́rùn àti wọ́n tọ́lọ́ máa sunkún sí ń di sàárè ẹ̀mọ́ mi ẹ má sùn lọ́rùn yóò ń yà ó sì wà lálàyé ó tún ní ọmọ sùn lọ́rùn ọmọ búkú òkú ọlọ́mọ èsùn so kọ́mọ sùn tí ó bá ti wùwá tí ó fi sùn yóò sùn tí ó bá wùwá tí ó fi sùn ẹkún rẹ̀ kọ́ ni ó jí ìyá mẹ̀lẹ́ká nìyàn kò wúlẹ̀ lè sùn ìṣòmọ́ wulẹ̀ da yóò yàn láàmú àbẹ́ wàá lọ́mọdà àbẹ́ láàmú ké bá mi ẹwẹ̀ ẹ̀yin bó ṣe rí ẹ̀yin wo ní wò ní tó fèsì kọjá ẹ̀yìn tó ń sọ kò rí tẹ́yìn rò mọ́ ní tí ẹ ń bi léèrè pé bó ló ṣe sọ méjì di mẹ́ta ń dà ń lọ àwọn ọmọ kọ́mọ sùn so anabi wa kọ́ mọ́sálásí wọn anabi fúnra rẹ̀ sallallahu alaihi wasallam ni wọ́n ń gbé blọ́ọ̀kù aṣíwájú rere so kálukú wa ń gbé blọ́ọ̀kù kálukú náà wá ń ṣiṣẹ́ kẹ̀tìkẹ̀tì àtàwọn sàbí bó ṣe rẹ́ everybody tó kálukú wa ń kọ́ wọ́n ń gbé blọ́ọ̀kù níjọ́ náà kálukú blọ́ọ̀kù kọ̀ọ̀kan ní ń gbé o àyàfi sàbí kan tá a mọ̀ sí Ammar ibn Yasir Ammar ibn Yasir yìí blọ́ọ̀kù méjì ló ń gbé yóò wá mọ́ gbé bọ̀ kẹ̀ báyìí ìwọ̀n sọ pé blọ́ọ̀kù eléyìí tara mi mo gbé mo tó ń bá nàbí ìgbé mi lórúkọ ànàbí kí lára rẹ̀ tó máa bá ànàbí ẹ máa wọ̀fẹ́ ẹ mọ̀ àwọn tó nífẹ̀ẹ́ ànàbí tànàbí mo gbé tèmi mo gbé yìí ànàbí wa ń sọ yìí pé ànàbí wa ń fọ́ra Ammar ibn Yasir àwọn ànàbí wa ń fọ́ra lẹ́yìn pé linnasi ajrun
sórí gbogbo àwọn èèyàn lónìí ládàkọ̀ kan wọ́n máa gbà wàlákà ajirani ládà méjì ni wọ́n máa gbà ntí ẹ̀ gbogbo kálukú lónìí bí lónìí o ládàkọ̀ ìwọ nìkan lónìí ládà méjì ànábì wa tó jẹ́ ń sọ fún ọ ṣùgbọ́n o tẹ̀kìtúlùká àlèfé àtòlèbáàgìyà ńjọ́ tó bá jáde láyé àwọn ikọ̀ tí wọ́n kọjá àlà tí wọ́n kàkọyọ àwọn ni wọ́n pọ̀ o lè fọ̀rọ̀ rí kú wọ́n pọ̀ ni o bó ṣe ń gbalada méjì lónìí o ńjọ́ wọn tó bá jáde láyé ló fi jẹ́ kó yé wa wípé ìjà tó ṣẹlẹ̀ láàrin Aliyu ibn Abi Talib lẹ́yìn gbàtà nàbí kú tán àti Muawiya ibn Abi Sufyan radiyallahu anhum kọlọmọnìkẹ ogun lápapọ̀ àfi mọ̀ yìí pé Ali ló jàre Muawiya ṣe mistake torí pé ẹ̀yìn Muawiya ni ẹ̀yìn Ali ni Amaru wà àwọn ọmọ ẹ̀yìn Muawiya wọ́n sì padà pa Amaru bunu Yasir ìyẹn ló jẹ́ kó yọ pé alhaqqu ma'a Aliyi washtahada Muawiya wa akhta'a falahu ajrun wahid man ishtahada fa asaba lahu ajran ajru lishihad wa ajru liisaba wa man ishtahada fa akhtaha lahu ajrun wahid ajru lishihad faqat laysa lahu ajru liisaba en bá gbìyànjú tọ́ka múrò ìgbìyànjú kan wá tí gbìyànjú á ṣe déédé yó gbalada méjì yó gbalada gbìyànjú yó gbalada pé ó tó correct en bá gbìyànjú ká ìmúrò kó bó ṣe kí n kó rí ni tí mistake wá lọ wà ńbẹ̀ padà kò ní sars kò ní lọ bá Ọlọ́run ìlà gbìyànjú yẹn láyé yó gbalada ìgbìyànjú kọ̀kan ní correct ni ó ti ẹ̀ gbìyànjú so Ànábì wa kọ́ mọ́sálásí sallallahu alaihi wasallam eléyìí ń jẹ́ pé ó yẹ ká mọ̀ pàtàkì mọ́sálásí ládùúgbò jàmáà ẹ jẹ́ wá lọ wò ṣé bó ṣe rí ládùúgbò kálukú nu ṣe bí kálukú kọ́lé yín tán ẹlòmíì ra lẹ̀ estate ẹlòmíì ra lẹ̀ ní 5 million 10 million ẹ wà fààyè kan lẹ̀ pé ẹ̀ ń place yìí fún mọ́sálásí ni kó tó pọ̀ ẹ̀ ń bá wà tí ọba wa kọ́ ládùúgbò ibi tó jẹ́ yí pé kálukú mẹ́ntílé rẹ̀ wọ́ọ̀tì ẹ wò sí Islam lẹ́ńsẹ̀ o ẹ wá wo àwọn bàbá àtànà tí kálukú ń bú àwọn bàbá àtànà tá à ń sọ pé àwọn ò ṣe dáadáa ẹ wo àwọn bàbá wọn Ọlọ́run bá ní san wọ́n lẹ́san lórí ibi tí wọ́n kù sí Ọlọ́run bá ní mójúkò láì fi wọn ẹ lọ́nú agboolé kálukú ẹ lọ́nú agboolé kálukú ẹ rí wípé mọ́sálásí táwọn bàbá yẹn kọ́ sínú family èmi Ọ̀ṣọ́lùmí Oníbàdàn mọ̀ ń sọ mọ́sálásí táwọn bàbá yẹn kọ́ sínú àwọn family house ọ̀dà àjùlé tí ẹ ń gbé lọ mọ́sálásí yẹn táìsì ibẹ̀ sí relevant dì sí tí wọ́n mọ̀ dẹ́kọ̀ ìkọ́ ìtẹ́yìn ti rí pé tí ẹ bá sọ̀tẹ̀ mọ́sálásí mi fún yàn èyàn fẹ́ lè họ pé dádì mi gan ṣẹ́ sí wà láyé ńgbà náà àwọn fáànù tí ẹ ń so mọ́rẹ́ òkè ńgbà náà àwọn sílífà náà tí ń fọ́ṣẹ́ dì sí tí wọ́n mọ̀ dún ní sì ń fẹ́ lọ kò kúkú fáànù sì ń ṣiṣẹ́ lọ kódà ọ̀gọ̀rọ̀ mọ́sálásí àwọn inú agboolé ńlọ́mọ̀jà lájà méjì ilé táwọn bá ń sì ń gbé ilé mi ti wó tán mọ́sálásí sì ń ṣẹ́kù àwọn ilé alábàárà nkẹ̀ǹkẹ̀ lónìí àwa ṣe látòdìjẹ àwọn ọkọ̀lé tó dáa àwọn àfilẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ ẹja ọjà àwọn ará Saudi tí ọkọ̀ ṣé gbogbo nǹkan láwọn fẹ́ kó tán ni wáyì ẹ wà rí lèmi ẹ rí ẹlòmíì lo jàrádì ẹlòmíì lo kékeré kankan ṣe nígbà tẹ́fẹ́ ta ládùúgbò ibi ní portion yìí ní ẹ filẹ̀ that is half plot eléèbó òsì ẹ wà lè dáwó ládùúgbò yẹn tó wá ń wá ẹni tí wọ́n máa ṣe donation ẹ tó wá ń wá máa ṣe Saudi tí wọ́n tó wá máa kọ́ ntọ́ ẹ kẹ́ kọ́ filẹ̀ nínú gbèsè ayé òní mọ́sálásí àdúgbò tí ọba ti sí mọ́sálásí ń bẹ̀ ẹ wúlò bígbà tẹ́ ẹ sì láyé ni torí ààyè ọ̀rọ̀ padà débẹ̀ kí ni function mọ́sálásí láwùjọ ìdí tánà bí ọkọ̀ fi sẹ́nu mọ́sálásí ní sáfàs ilé ìparí ìjà òun náà níbi tí ẹ ti ń dájọ́ ó ní gbogbo nǹkan pátálójú ayé Ànábì sallallahu alaihi wasallam ilé ẹ̀kọ́ ni kì máa ṣe èsè ilé ijó kì í ṣe níbi tẹ́ ti kì í ṣe lázàràtù kì í ṣe níbi tẹ́ ti á máa pariwo rárá kì í ṣe wúwo àwọn pariwo lè rìn àwọn lórí mọ́sálásí tí ẹ bá sálámà gẹ́tọ́ láyé Ànábì ẹni tí ọ̀bárun ó kírun ẹ̀ perfectly kì í ṣe pé àdúrà ẹ̀yìn irun tẹ̀ ń ṣe ni wọ́n máa di ẹni tí ọ̀bárun lọ́wọ́ ìsìláàmù kan mọ́ fi ìjọsìn tiẹ̀ di ẹnì kejì lọ́wọ́ ẹlòmíì ò lè kírun lọ́mọ tí wọ́n lè sálámà máa ṣì bòmí torí gbọ̀gbọ́ ya ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam subhanallah walhamdulillah kuliya yo alikabiruna la budu ma tabuduna wala antum abiduna kini oríṣiríṣi kálukú ọmọ kalẹ̀ wajamu Rasulullah la ya tasasu entin kin lo tún kó adu ba ṣèjọsìn nu la ya Ànábì kò rí ba sallallahu alaihi wasallam kon ba wọ́n akọ adu de ni sajinji wọ́n sọ ogbon tí en sọ itakin tó mọ kabati alo ìjọsìn tó jẹ́ pé wọ́n ṣe lọ́wọ́ díẹ̀ ní kejì lọ́wọ́ kì í ṣèjọsìn
ìwọ ló ti fi àìmọ̀kan kún sallallahu alaihi wasallam ànábì ò mú wá bá àwọn sàbí ò kírun tán kálukú kíkùn lẹ́mọ̀ gbọ́ kálukú ọmọ dádùn ààrẹ ṣe astaghfirullah Allahumma anta salam wọn kásá ẹ tí ó bá náà ó ti tiẹ̀ Islam ìṣẹ́sì tó yẹ pé òun ṣe lọ́wọ́ ó tún délé lọ́wọ́ láíláí so mọ́sálásí function rẹ̀ nìyẹn ó sì ní function tó pọ̀ ànábì kọ́ mọ́sálásí lẹ́yìn èlé ìgbésí ayé wò làwọn mùsùlùmí wá gbé nílùú Mọ̀dínà kí lànàbì tó ṣe ànábì wá wò pé ìtọ́kà ni pé ká ṣe al-mu'akhat bayna al-ansar wal-muhajirin ká so àwọn ansori papọ̀ mọ́ àwọn ará Mọ̀dínà tí wọ́n gbà lálejò yìí àtàwọn tí wọ́n ń kó ní Mẹ́kà tí wọ́n fi lé fọ́nà lẹ̀ tí wọ́n gbé ẹ̀sìn wọn wá síbi tá yóò ti gbà wọ́n ṣùgbọ́n torí tọ́lọ́run àti tànàbí ẹlòmíì ò mú nǹkan kan kó lè wọ́n wá stranded kò sí tí ẹ fẹ́ ṣe olówó nẹlòmíì ní Mẹ́kà ó fi lélẹ̀ ó fi gbogbo bísínẹ́sì ẹ̀ lẹ̀ nítorí tọ́lọ́run àti tànàbí sallallahu alaihi wasallam wọ́n wá débẹ̀ ànàbí wa òkè tó kù ni pé ẹja máa pí àyín ọ̀yá lágbájá ọmọ Mẹ̀dínà ni wọ́ mo fa ilé ilé ọ lọ́wọ́ ọ̀dọ̀ ọmọ ìyá rẹ lónìí tọ́ ẹ lè jogún ara yín ẹsẹ̀ báyìí ọ̀yá mọ dúkìá rẹ lọ́dá méjì musa ànábì wa ń pè àwọn báwọn Salman àti Abu Darda òní á fún wọn ìgbà náà báwọn muhajiru náà ṣe àwọn ànsọ́rí ṣe ó ní pé ànábì kàn pè àwọn kámọ́sí mi gbọ́ yà ànábì ló pè àwọn pé mo fún ọ ní lágbájá ọ̀dọ̀ ọmọ ìyá rẹ bí ó sì mọ̀ sẹ̀mí gbogbo ìgbésí ayé rẹ̀ dọ́wọ́ rẹ̀ àwọn ará Mọ̀dínà wá pè ẹ̀ sọ́dọ̀ pé wá ń bì ọmọ ìyá ẹ̀sìn ni wá ó ti dé bí ànábì ti sọ pé mi ní kí n tẹ́kẹ̀ ààrẹ gbogbo tó bá wù ọ́nú dúkìá mi náwó sí ìyàwó bíi mélòó kan mo ní náwó sí tó bá wù ọ́ ń bẹ́ẹ̀ yín kọ́lẹ̀ ó di ìyàwó rẹ tí n bá kú òjogún mi ẹ wo ìfẹ́ táwọn èèyàn ní síra wọn kó tó di wípé Ọlọ́run padà wá kọ eléyàn inú àwọn nǹkan tó lọ́run padà kọ ṣùgbọ́n níbẹ̀rẹ̀ Ìsìláàmù Mọ̀dínà ẹ̀mọ̀gbọ́n níbẹ̀rẹ̀ Ìsìláàmù ti Mọ̀dínà yìí ọkọ̀kọ́ wà allowed ipe wọ́n ti dá dúkìá àwọn sí méjì pé tí n bá kú kó ojogún mi tí n bá ṣe gbáko sọ Ọlọ́run wa ní hàn ìjọmọ̀ ẹ̀yọ́ ọmọ lọ ṣùgbọ́n ẹni tí ìbá ti ṣe mọ̀lẹ́bí ara wọn ò lè jogún ara wọn so Ọlọ́run kọ́ ti eléyàn níbẹ̀ wọn so àwọn ará Mọ̀dínà Abdurrahman ibn Auf radiyallahu anhu kọlọmba ni yọ́nú sí ẹni tí ànábì fún òun nínú àwọn ará Mọ̀dínà Abdurrahman ibn Auf ará Mẹ́kà ni ẹni tí ànábì fún Abdurrahman délé ó ní wo gbogbo dúkìá mi nìkan náwó sí Abdurrahman ní wò pé sórí gbogbo dúkìá rẹ̀ yìí nídìí ẹ̀ olówó lèmi náà oníṣòwò ni mí businessman ni mí nǹkan ẹ̀ kan fẹ́ kó ṣe fún mi dullani ila suq kan júwe bí ọjà bá wà fún mi fi yòókù lẹ̀ mo di owó tí màá fi sẹ̀mí lọ́wọ́ ń bì torí gbogbo tó lòun ní nǹkan kò tó dá kanú dá mẹ́wàá kí ló tún máa dá owó wà ńlẹ̀ ẹ̀kọ́ mi ìtaàrí nù ànábì kọ́kọ́ wá bò ó ní ìgbésí ayé àwọn mùsùlùmí ó ṣe dáa tó bá jẹ́ pé jálàbí wà nù ẹ̀ sì ṣe bá nàbí ó ní wọ́n máa moríwó agbolé káàkiri wọ́n máa wá láboyún kí gbogbo sàbí kọ́tà ànábì wọ́kọ́ pí àkálukọ́ wọ́n bísíǹsì ẹ̀ lọ ẹn tó pẹ́ láàfáà tí ò níṣẹ́ lọ́wọ́ irọ́ ni ó pa fún yín ànábì nu ìgbésí ayé Mẹdínà táwọn mùsùlùmí gbé nu sallallahu alaihi wasallam ọkọ̀kọ́ wọ́nà àtijọ́ àtìmú torí pé tó bá ti lọ́nà àtijọ́ àtìmú ẹnu rẹ̀ ó gbòdodo ṣùgbọ́n tí ó bá ti sọ́nà àtijọ́ àtìmú tó jẹ́ pé òun retí tí ó mú wá ní ẹni tó fẹ́ mú nǹkan wá fún ọ tó jẹ́ pé onímbọ̀ tí a bí ọ̀dà wọ́n ṣe wáyé tí ó takò ọmọ yìí pé tí ẹ bọ̀ ọ̀nù wọ́n yọ ọ́fíìsì ẹlẹ̀ ni ṣùgbọ́n pàtó bá ti gbó lọ́wọ́ ẹnì kankan àtó òṣè kékinní so ẹni tó fẹ́ fún ọ ní nǹkan yóò wọ́n kó fún ọ pé kì í jẹ́ kí wọ́n mọ̀ sọ wọn kẹ́ ẹ̀ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ mọ́ ẹja máa rí útúbà tẹ́ kọ́kọ́ sí ná so kẹ́ tó di pẹ́ẹ́lí máa ṣe ẹ̀kẹ́ lè máa sọ̀rọ̀ bá nu mọ́ṣáláṣí àti ẹ ti bọ́ ọ̀nù àwọn kọmitì tí ọkọ máa review rẹ̀ kí wọ́n review wọ́n máa review ọ̀rọ̀ Ọlọ́run pé ayé ilé ẹ̀ mọ́ ká ilé ní kẹ́ ẹ̀ ká tí ẹ ti bọ́ ọ̀nù ó fẹ́ pé àáfà ọ̀lẹ́ntẹ̀lá àáfà gẹ́gẹ́ ó kọ̀ rẹ̀ gẹ́gẹ́ lọ̀lẹ́ntẹ̀lá àáfà so ànábì kọ́kọ́ wá ṣe fáwọn èèyàn kò ní wọ́n máa wọ́pọ̀ yẹrin kí iṣẹ́ ọ̀yá ẹ̀yin ará Mọ̀dínà ẹjúwe bí ọjà wà ẹ ti bá ń dáko ẹ̀mí lè lóko ọláàfẹ́ ṣiṣẹ́ wọ́n fẹ́ yóò lè nù ìntànàbí kọ́kọ́ sẹ́nu sallallahu alaihi wasallam àbí ẹ̀yin náà ẹgbẹ́ tí a bọ́ ta ẹ sọ bí tànàbí tí a sọ pé ní ìsìn o ẹ ti wá dé ẹ ti dé Mọ̀dínà o ọ̀yá o níbo wà lẹ́sìn kọ́ bí ẹ ṣe ń tẹ̀yàn rìn o kò sí láyé sáwọn ará Mọ̀dínà ò ní sọ̀rọ̀ ni ẹ̀ bó lẹ́sìn a máa ṣe jálà bí o kò sí kí tànàbí sọ iṣẹ́ ọ̀yá ẹ̀ pí àwọn ìkọ́ kálukú ẹni tí ó lọ ọjà Abdurrahman ibn Auf àáfàá ni
oníkùránì ní gbogbo ẹni kálukú kọ lọ́jà Abubakar Siddiq aṣọ ní ń tà aṣọ làbákìrì ń tà Abubakar Siddiq lẹ́yìn ànábì tálọ́kàn Abubakar aláṣọ ni oníṣòwò ni Usmanu àwọn àgbà oníṣòwò tiẹ̀ ní àwọn eléyìn Umaru ọ̀nà the same thing kò sínú sàbẹ́ àfáàsì ni wọ́n gbogbo àwọn tá à ń sọ yìí ìdájọ́ ẹ̀sìn bẹ lẹ́nu wọn fátíwá ẹ̀sìn so ànábì wàá pè àwọn ó pè àwọn ọ sọ wọn dọmọ ìyá ṣé ó rí ọmọ ìyá tánàbì fi àsìn làwà wà kálukú ò ti pínra wọn pẹ̀lú oríṣiríṣi ẹlòmíì fi ìlú pínra wọn yóò òun ò lè fọmọ ìlú báyìí ẹlòmíì fi ẹgbẹ́ pínra wọn ọlẹ́gbẹ́ Islam làwọn ń ṣe ẹgbẹ́ ọba pè lẹ́gbẹ́ súnà ọba pè lẹ́gbẹ́ òǹbídíà sọ pé àwọn tẹ́ pẹ́ra wọn ló súnà náà lẹ́gbẹ́ àwọn òǹbídíà náà lẹ́gbẹ́ so ẹlòmíì ẹgbẹ́ yẹn gẹ́gẹ́ ní Islam lọ́dọ̀ rẹ̀ sórí jọ́ tó bá jẹ́ pé ẹgbẹ́ ní Islam lọ́dọ̀ rẹ̀ ọ̀hún gba yìí pé ò ṣe Islam tààrẹ ló ń ṣe tó bá déwájú Ọlọ́run ó rojọ́ kẹ́ ìtẹ́gbẹ́ ti wa ẹgbẹ́ yín wo ẹgbẹ́ yín àbí Islam orí yẹn ni mùsùlùmí tí ń kírun tí ń ṣe ogbẹ́ tí èdè pé ń tẹ̀yàn tí ò sí kankan ọ̀hún kẹ́ but wọ́n ìwá sí mítìn yín mítìn wo náà ń ṣe wọ́n ìwá program o lè fọmọ fún àlejò ṣe tàbí o ní rí sí kódà tó bá gbọ́ pé ládàáwò ṣẹlẹ̀ sẹ́ni nǹkan ọ̀kan wọn béèrè sísà ṣe àáfà làgbájá tí ẹjọ́ mọ ẹgbẹ́ ti yín ókè wọ́n dákọ̀ èèyàn pé Sulaiman ọwọ́ ní sèse Sulaiman ti yín èwo ni ti yín bẹ̀ tẹ́ẹ̀jọ wà nú ẹgbẹ́ a jẹ́ pé ẹgbẹ́ awonu kò sínú Islam ní kó rọ́mọ ìyá rẹ̀ mùsùlùmí kó o sì bá lò ní bàlò tó dáa o sì gbọ́dọ̀ ṣàbòsí rẹ̀ ṣùgbọ́n tá ti ní pé ẹgbẹ́ lẹ fi ń pín oore ẹgbẹ́ lẹ fi ń ṣe gbá kìdí kan nǹkan ẹ kẹjọ sálámà lójú ayé ẹ tún mọ bẹ́ẹ̀ sì ṣe eléyìí tó o bá kú tó o bá lọ bá tiẹ̀ bọ Islam yẹn gan ni kókó wala tamutunna illa wa antum muslimun nítorí bí sọnù ẹ gbọ́dọ̀ forí ayé ilé àfikẹ́ jẹ́ mùsùlùmí kọsọ pé àfikẹ́ jẹ́gbẹ́ he àbẹ̀gbẹ́ bí àbẹ̀gbẹ́ sí ara ń tó kó bá Islam lẹ yóò bá nù ẹgbẹ́ la fi pínra wa Islam sì kọ́lé léyàn ànábì so gbogbo wọn papọ̀ kò ẹ̀yin muhajiru ẹlòmíì àmọ́ ni ẹ sábà àwọn muhajiru náà ó kọ̀kọ́ sí àwọn jẹun àwọn àǹsọ́dọ̀ kọ̀kọ́ wọn jẹun ó dákun bí wàá tí wọ́n sọ pé àwọn mùsùlùmí Ìbàdàn àwọn mùsùlùmí Èkó ṣé ẹgbẹ́ náà fi pínra wọn rárá àwọn muhajiru àwọn tí ń sáwá láti Maka àwọn àǹsọ́rí àwọn alárànṣe tí ń gbà wọn sọ́dọ̀ ọyá tó wá sọ pátì tó jáde lábẹ́ wọn ó kọ́ tó ṣẹlẹ̀ sí kálukú nìna so lẹ́yìn iléyàn kí ni tó tún ṣẹlẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ pẹ̀lú ìgbésí ayé àwọn mùsùlùmí nílùú Madina ó ní wípé Madina ló bá chẹ́ǹjì ìṣẹ̀mí àwọn ará Maka sẹ́wọ̀n kí wẹ́dà yàtọ̀ ojú àwọn sàbẹ̀ kankan ló jẹ́ pé tó bá ilé bú sàbẹ̀ tiẹ̀ bá ẹ̀ ń bá ilé bú sàbẹ̀ tiẹ̀ ti bá o tó ń wò pàfàyín náà máa ń bú wọn tàfàyín ti bá wọn pàfàyín bá ti wà náà tí wọ́n ń bú wọn tiẹ̀ ti bá wọn kódà kò ní ẹnìkan sí mistake Yorùbá ní ìyá pàdímọ́kọ̀ yẹnu ọmọ fọmọ tó bá fẹ́ lálùbáríkà ni ọ yẹnu ọmọ tí ó bá ṣe ẹlẹ́ẹ̀kejì àwọn sàbẹ̀mọ̀ ni ibà táwọn wí kẹ́ délùú Mọ̀dínà ni bí ẹ ṣe change weather gbogbo ẹ̀ náà kẹ́ change ni wàhálà táwọn wí dé ó dé gidi ni ó débi pé Abubakar sick débi pé Bilalu ànábì bá wò pé Madina kí ló dé ànábì bá rawọ́ sọ́lọ́run pé Allahumma habibi ilayna al-Madina ìwọ Ọlọ́run ìlú Madina yìí jẹ́ kó di tí a nífẹ̀ẹ́ rẹ̀ tó náà nífẹ̀ẹ́ wa tí yóò ṣe é gbé fún wa kahubbina Makka aw ashadda gẹ́gẹ́ bó ṣe jẹ́ ká nífẹ̀ẹ́ Makka ìlú wa tí ẹ ti bí wa gẹ́gẹ́ tá a nífẹ̀ẹ́ rẹ̀ torí pọ́ bá wa lára mu ìwọ Ọlọ́run jẹ́ Madina yìí náà bá wa lára mu ànábì wa ní ìwọ Ọlọ́run mo tó ń bí ọ nílùú Madina tá a wà yìí ìwọ Ọlọ́run bá ń sọ àlùbáríkà kalẹ̀ síbẹ̀ bákan náà gbogbo nǹkan òṣùwọ̀n tá a mọ̀ lù Madina yìí nǹkan èso wọn Ọlọ́run bá ń ṣe kí ni o bá ń fa àlùbáríkà sí ànábì wa ní wankul hummaha sọ wá rí ibà tó wọnú ìlú Madina yìí Ọlọ́run bá ń ka kó ń bẹ́ẹ̀ jáde àwọn sàbẹ̀ mi ọ yà wá bá ń gbé lọ bó wá máa gbé lọ sáyè tí a ń pè ní Jufa àdúgbò kan mẹ́tẹ́ ń pè ní Jufa ibẹ̀ ni ó bá ń gbé lọ Ọlọ́run sì bá ànábì darí ibà yẹn ó darí rẹ̀ lọ́bẹ̀ Madina ẹsẹ̀ wá ń ṣe é gbé fáwọn èèyàn ṣùgbọ́n nígbà tánàbí ọkọ̀ pí àwọn 45 ni muhajiruna tánàbí píà 45 ni gbogbo wọn
so ànábì fi pia ó fún kálukú ìwọ gbà so nínú nǹkan tó ju wọn kàn ní pé wọ́n kọ́ rí nira Madina ìlú Madina yìí ìlú àlùbáríkà ni lẹ́yìn ìgbà tí ìnira dé padà nínú ọlá tí ń bẹ fún ká sọ díẹ̀ tá a sì ń fi àsìkò tá a fi ń bẹ lọ́hùn pé ayé Ọlọ́run má ṣe lè wọ ẹnì kọ̀ọ̀kan wa gbogbo ẹni tó ti lọ Ọlọ́run má ṣe lè ẹ̀kan mọ́ ẹni tó tún fẹ́ lọ náà Ọlọ́run jẹ́ ká lè lọ bẹ́ẹ̀ wọ́n ti sí Mẹ́kà padà báyìí wọ́n ti sí Saudi so umra ti bẹ̀rẹ̀ kódà tó fẹ́ bá alimarufu lọ kó tètè pè wá báyìí so àwọn èèyàn lọ umra ní September tá a fẹ́ kó sí pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́run so umra àwọn yẹn ti bẹ̀rẹ̀ sí lọ so àwọn yẹn ti lọ iléeṣẹ́ alimarufu lèmi sọ pé yọ lọ gbogbo ẹni tó bá ti fẹ́ lọ kó tètè pè láàrin ọ̀sẹ̀ kan sísìn so gbogbo ẹni tí ó lọ fún September àwọn parí iṣẹ́ wọn bí idnillahi al-wahidil qahhar so àwọn yẹn ti ń lọ kálukú jẹ́ pé bájí ọba ṣe àwọn lọ umra so kọ́lọ̀ balikọ́lá ayé náà má ṣe lè wọ ẹnì kọ̀ọ̀kan wa anabi sallallahu alaihi wasallam anabi ni wal madinatu khairun lahum law kanu ya'lamun Madina ló sí àlóore o fáwọn èèyàn láti máa gbé law kanu ya'lamun táwọn èèyàn bá mọ̀ ní kí ni wọ́n mọ̀ tá bá gbé sórí òṣùwọ̀n pé nínú Mẹ́kà àti Madina èwo ló dáa jù Mẹ́kà dáa jù Madina ló ń tòótọ́ torí pé ànábì Ibrahim ló tọrọ ṣùgbọ́n ànábì náà ṣàdúà sí Mẹ́kà ìyẹn tí Mẹ́kà fi ju Madina lọ ni pé al-Ka'batul musharrafa Kaaba tí ń bẹ ńbẹ̀ kò sí ń bòmí lórílẹ̀ ayé jù bẹ̀ lọ ẹni ẹ kò sì gbọ́dọ̀ kọ́ Kaaba wọn ò sì gbọ́dọ̀ máa káàkiri kí wọ́n máa ní ń tàwáàfù ibì kan kódà ọmọ kí ò gbọ́dọ̀ sàfá káfọ́ wa ní ìdí fìfì àjọ ni kọ́ lọ́mọ sáré yípo mọ́sálásí un máa yípo rẹ̀ kọ́ máa tàwáàfù èèwọ̀ ni orílẹ̀ ayé ẹnìkan ò gbọ́dọ̀ tó máa tàwáàfù ibì kan kọ́ máa yípo rẹ̀ ju Kaaba lọ ọ́fíìsì Ọlọ́run ẹyọ kan tó wà láyé nu irú rẹ̀ tó ń bẹ sẹ́mọ̀ Baitul Ma'mur lọ́ba tán so anabi wa ni wali Madina ó kọ Madina ni a máa ń jẹ́ Yathriba tẹ́lẹ̀ ṣùgbọ́n arẹ́dì pé báyá ká mọ̀ pé Yathriba mọ̀ so ń jẹ́ Yathriba ó sì ń jẹ́ Tọ́ọ̀bà inú ọkọ̀ tí Madina ń jẹ́ ni tánàbí pè ní orílẹ̀ yàn ó sì ń jẹ́ Tọ́ọ̀bà so anabi wa ni Madina ló lóore fún wọn law kanu ya'lamun tó ẹ̀pá òyìnbá mọ̀ ni nínú ọlá tí ń bẹ fún ìlú Madina yẹn ni pé ìlú Madina táwọn mùsùlùmí wá ń padà ń gbé yẹn ni pé Madina téèyàn bá ń gbé bẹ́ẹ̀ ìmọ̀ ń fọ tanfi al-khabith wal-fasid minan nas ìmọ̀ ń fọ ẹ̀gbin ẹlẹ́gbin Madina máa ń lé ẹ̀gbin ara rẹ̀ dànù ni ẹ̀gbọ́n tánàbí sọ ni ànàbí ni sẹ́ẹ̀rí Madina tẹ́ǹfì ìmọ̀ ń ju àwọn èèyàn ni tí ó máa gbẹ̀yìn ìwà burúkú ara rẹ̀ kó ń bẹ́ẹ̀ kama yanfil kiru khabith al-hadid ànàbí ni gẹ́gẹ́ bí ẹ̀wìrì iná alágbẹ̀dẹ bí ṣe máa ń gbọn àwọn ìdọ̀tí ara rin nù bẹ́ẹ̀ ni Madina ṣe máa ń ṣe kí ni o ní ṣe máa ń gbọ́n ẹ̀gbin ara èèyàn nù téèyàn bá ń gbé bẹ́ẹ̀ ara tó sọ pé al-madinatu lahum khairun lahum law kanu ya'lamun nínú ọlá tí ń bẹ fún ìlú Madina yìí òun náà ni pé sẹ́rí lágbàáyé bí gbogbo ayé ṣe rí ọ́ dàrú Mẹ́kà náà Saudi náà dàrú báyìí gbogbo kò síbi tí fúlì mọ̀ ní wà mọ̀ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ tàbá ní Saudi wọ́n ti ní wọ́n máa ṣe kíní kan ní Saudi wọ́n ní kó bí ọmọ wa mọ́tò ní Saudi wọ́n ní kíní kan tẹ́lẹ̀ mi ó wà bọ́ta tí ọ̀ràn kankan náà fún bídíà kẹ́kọ̀ọ́ tán ṣebí tá à ń sọ nìyẹn obìnrin náà ti ṣe kíní kan sórí tí wọ́n bá ní Saudi ń ṣàìsàn gbà pé Ebola ti mú Nàìjíríà ń gbà náà nínú ọ̀rọ̀ ìmánì nínú ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n bá ní ọ̀fìnkìmọ̀ tí a máa wọ̀nyẹn Saudi ó gbà pé COVID-19 ti wọ̀ so ọ yàtọ̀ síra wọn kò tí ẹ jọra wọn ànábì ni ẹ jẹ́ n sọ fún yín innal imana ṣe rí ìgbàgbọ́ tẹ̀ ń wò láyà rízù ilal madinati kama ta rízù lè hayyatu ila hujriha ànábì ni ṣe rí ìgbàgbọ́ imani original imani Madina ni ó padà lọ sódò sí kan ayé gẹ́gẹ́ bí ejò sì máa ń padà síbi ìhọ́ rẹ̀ tó bá bọ̀ họ́lẹ̀ tẹ́jọ́ bá bọ̀ họ́lẹ̀ bí gbogbo ayé bá rí ó dẹ̀rù ó lè máa fi imani ibẹ̀ náà wò sọ́wọ́ àfiwé ti Nàìjíríà tí ò tiẹ̀ lọ rárá ẹni Saudi get worse ọba worse ẹbí Nàìjíríà ni ànábì sì sọ pé báyé bá rí ọ́ dàrú padà ibi tẹ́ imani ó tó padà sí bí ìgbà tó èèyàn bọ̀ họ́lẹ̀ ni ó travel káàkiri ayé ni ibi tí ó padà sí káyìn ó ní kí ni o Madina sallallahu alaihi wasallam àwọn tí ń gbé Madina lórí Facebook tí wọ́n wà lórí Facebook tá ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ àwọn náà ti ń jẹ́rìí sí pé òdodo ọ̀rọ̀ ni Madina làwọn ń gbé inú ọlá tí ń bẹ fún ìlú Madina ni pé efsul Madinati Ọlọ́run sọ ìlú Madina mina tọ̀húnì wà dajjal tọ̀húnù àjàkálẹ̀ àrùn ìgbóná kò ní í wọbẹ̀ ńlá fi ń sọ fún ọ pé COVID-19 ṣe kì í ṣe tọ̀hún kì í ṣe gbóná tànà bí n sọ tó bá jẹ́ tọ̀hún wallahi kò ní wọ Madina ẹ rí i pé kí làwọn náà pè
virus ni àbí so wọn kì í ṣe ìgbóná tá nàbí sọ mọ́sá nàbí gbọ́yé ànàbí ní ala anqabil madinati malaikatun la yadkhuluha at-ta'un wala dajjal ṣé ẹ rí lẹ́nu ìhóró Madina ẹnu àwọn ànàbálẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run ti fọ màláíkà kan bẹ́ẹ̀ tí ò lè jẹ́ kí kíní ọwọ́ bẹ́ẹ̀ o tọ̀húnù àti dàjálù tí ń bọ̀ nígbẹ̀yìn ayé kò tí ì wáyé o dàjálù ìwà ẹni bí ni tánàbí ní ń bọ̀ nígbẹ̀yìn ayé àti iṣẹ́ ibi tí ó ṣe ànàbí sọ eléyìn nínú ọlá tí ń bẹ fún Madina ni pé àlùbáríkà ń bẹ nílùú Madina ẹ̀gbọ́n tánàbí sọ ni ànàbí ni Allahumma ij'al bil madinati di'fay ìwọ Ọlọ́run bá ní ṣe sílùú Madina di'fay dọ́bù ìlọ́po méjì máa jà alita bimakata mina li barakati ìlọ́po méjì irú tó ṣe sílùú Mẹ́kà nínú àlùbáríkà Ọlọ́run bá mi ṣe sílùú Madina Allahumma barik lana fi madinatina Ọlọ́run bá ní fa àlùbáríkà sí Madina wáyé wájú ọjẹ́ dọ́bù àlùbáríkà tó wà Mẹ́kà ànàbí ò lè ṣàdúrà kọ́ mọ́ sẹ́ dọ́bù àlùbáríkà Mẹ́kà ń bẹ Madina ntí mo fi sọ bẹ́ẹ̀ nu ànàbí ò ní Ọlọ́run bá fa àlùbáríkà sí èso bẹ̀ ìkẹ́ gbogbo ẹni tó bá sì lọ bẹ̀ náà àyìn ọmọ yìí pé nǹkan àlùbáríkà tánàbí sọ ọ wà ní Mẹ́kà ju Madina lọ ọ wà ní Madina ju Mẹ́kà lọ sallallahu alayhi wa sallam ṣùgbọ́n o Madina lè láti gbé ju Mẹ́kà lọ kí ló dé ànàbí ní la yasbiru ẹnì kẹ́kọ̀ọ́ ní lè ṣe sùúrù ala shiddati ahadun kó ṣe sùúrù lórí bí Madina ṣe máa ń gbóná lórí ìnira tí ọkàn ti bá ń gbé Madina wẹ́dà abẹ yàtọ̀ sí ti Mẹ́kà ànàbí ní ẹnì kẹ́kọ̀ọ́ ní lè farada láyé tó bá farada tí ó wà sákò ń bẹ̀ illa kuntu lahu shahidan aw shafi'an yawmal qiyamah èmi ànàbí ń gba jẹ́rìí wájú Ọlọ́run ń sì pẹ̀rẹ̀ pé Ọlọ́run dákun ibi tó bá kù sí bá ń hákò fún ó ti ẹ̀gbẹ́ Madina ara ọlá tí mo fẹ́ kọ́ wà náà lóyún Ọlọ́run sì ń bá nàbí stamp ẹ̀ sallallahu alayhi wa sallam kódà ẹ̀tún máa gbọ́ o inú èèmọ̀ tọ́lọ́run wá tó ṣe sílùú Madina tá a gbọ́dọ̀ lọ fi sọ́ra ànàbí ní alimadinatu ṣe rí ìlú Madina yìí o haramu min kadha ila kadha ṣe rí ààyè èèwọ̀ ni bí Mẹ́kà náà ṣe jẹ́ ààyè èèwọ̀ tó jẹ́ pé láti ibi báyìí sí ibi báyìí ní ti Mẹ́kà láti ibi báyìí sí ibi báyìí ó ní ti Madina ànàbí ní ẹnìkan kan ò gbọ́dọ̀ já igi ibẹ̀ ẹ gbọ́dọ̀ sí gbà ànàbí wa sọ wala yuhdithu fiha hadathun ẹnìkan kan ò sì gbọ́dọ̀ dádàkúdà alẹ́ níbẹ̀ kọ́ dádàkúdà alẹ́ ìwà búkú kó wò kó lọ fẹ́ gbé wọ̀lú Madina ànàbí ní kò gbọ́dọ̀ dán wò ẹnìkan kò gbọ́dọ̀ dán wò ànàbí wa ní wàmán ahadatha fiha hadathan ẹn tó bá wà lọ gbé ìwà búkú kan wọ̀lú Madina fa alayhi lanatullah ànàbí ní gbogbo ìbínú Ọlọ́run ìgbèjìnà sí kí Ọlọ́run kó máa bárò ẹni bẹ́ẹ̀ tó bá fẹ́ dàlú Madina wà irú wà nasi ajma'in àti gbogbo ègún àwọn èèyàn pátá kó máa wàrú ẹni bẹ́ẹ̀ tàbí inú rìwáyà mi man awa muhdithan abẹ́n tó bá lọ ń fààyè gba oníwà àbàjẹ́ lọ́dọ̀ tó kó mọ́ra ànàbí ní kódà la yakbalu Allahu minhu yawmal qiyamati sarfan wala adlan gbogbo ìjọsìn tó bá rí ó ṣe láyé Ọlọ́run ò ní gbà lọ́wọ́ ẹ̀ nítorí pé ó dá wà bàjẹ́ lẹ́ Madina àbọ̀ ń sọ́pọ́ọ̀tì oníwà bàjẹ́ nílùú Madina sallallahu alayhi wa sallam so a rí i pé ọlá tí ń bẹ fún Madina yìí kì í sọlá kéke kí ló ń fa gbogbo tánàbí sọ ìnira táwọn sàbí kọ́kọ́ rí nílùú Madina yẹn táwọn ará Mẹ́kà rí nílùú Madina tí ọ̀ máwọn láà tẹ́lẹ̀ ọwọ́ fantánàbí fi bẹ́ lọ́hùn o àlùbáríkà yẹn síbẹ̀ but in tí ò lè kú bẹ́ẹ̀ ni pé ànàbí ọ̀sán fọlọ́run pé kọ́bù ń change weather sórí àwọn nǹkan kan bẹ inú àdúrà Ọlọ́run lè ṣe ṣùgbọ́n wọn náà mọ̀ yìí pé tí n bá ń tọrọ rẹ̀ gan kódà kẹ́ni kọ́ wa máa ní Ọlọ́run jọ kọ́ ní òsín tí ò lè ṣe tó bá dọ̀rọ̀ ajé ìdí president Nàìjíríà ọ̀la tọ́sí yìí mọ̀ ń sọ ṣé tí Buhari gan káti ọ̀sọ́ pólórí lóde bá jáde láyé ṣé wọ́n ní nǹkan ọ̀wá ní síbi ẹni òsín tọ́lọ́run ò lè ṣe kọ̀ọ̀kan báwọn irú àwọn àdúrà kẹ́mi tó yẹ pé ọ̀ gbọ́dọ̀ ṣe ọlọmọdé òrùn ọ̀ràn lulu wa mọ́ àti ẹ̀ láìkí òrùn nature ọlọ́ni kó rọ̀ ọ̀ràn kójọ ọ̀rọ̀ so nàbí fi wẹ́dà lẹ̀ ló fi wá ní gbogbo ìnira tẹ́ ẹ bá ń ríun so gbogbo ìnira tẹ́ ẹ bá ń ríun pẹ̀lú àdúrà tí mo ti ṣe yìí tẹ́ ẹ bá ti faradà yóò wá máa rọrùn fún yàn kódà inú tá a fi máa mọ mùnàfíkì ni pé téèyàn bá jẹ́ mùnàfíkì ara rẹ̀ ò ní balẹ̀ Mádínà ara rẹ̀ ò ní balẹ̀ ní Madina so ànábì ti ṣàdúrà yẹn
Medina yẹn rọrùn sallallahu alaihi wasallam. Kódà ànábì tún wá sọ yìí pé ẹ tún máa wo nǹkan ànábì ní láyẹ̀ kídù alàlè Madinati ẹnìkan ò ní dètè sí àwọn ará Madina ẹni tí ń gbé Madina ahadon ẹnìkẹ́ni ò ní dètè sí wọn láyé kó o dètè sára Madina kó o pé ẹja dàbẹ̀rù kíní kan kó o dètè o ànábì ní ilà ìnìmá àkàmá yẹnìmá olèmílẹ̀hù fìlìmá ì irú ẹni bẹ́ẹ̀ ọmọ yọjọ́ ni bí yọ̀ sí máa ń yọjọ́ ònú omi ọmọ jò ni ọba tí ní sallallahu alaihi wasallam. So Ànábì sọba sallallahu alaihi wasallam. So ṣùgbọ́n wọn ọlá special tí ń bẹ fún Madina ìkànnù rẹ̀ ní mọ́sálásí oúnjẹ Ọlọ́run wà sallallahu alaihi wasallam. Ànábì ní masjidi salatun fi masjidi hadha afdal min salati fi ma siwahu illa al-masjid al-haram. Tí ẹ bá kí mọ́sálásí mi Ànábì ọlọ́lá ju gbogbo mọ́sálásí tó bá wà lórílẹ̀ ayé lọ lẹ́yìn Mẹ́kà nìkan lẹ́yìn haram ní Mẹ́kà nìkan ọ̀tán. Inú riwaya mi man salla fi masjidi 40 salah. So bó jẹ́ pé àdìsí dọ̀yìfù nìyẹn àfẹ́ mú wá. So in tá à ń bá lọ ni pé Ànábì sallallahu alaihi wasallam in tó ṣe nílùú Madina kò ṣe é gbé ó nira fáwọn sọ̀hábà láti Mẹ́kà. Ẹ̀kọ́ tá a rí kọ́ bẹ́ẹ̀ ni pé lẹ́yìn ìnira ìdẹ̀kùn ló kù síbí ìnira ni wọ́n rí orí ìnira kan sí kejì torí ẹ̀ ló fi dẹ́lẹ́bọ. Kí ló kù ju pé tatadarra'u ila Allah rawọ́ sọ́lọ́ ni Ọlọ́run náà lọ bẹ o náà ni ó mú ìnira yẹn kó ń bẹ nígbà tí ìnira dé sílùú Madina táìsẹ̀ dé tí gbogbo ẹ̀ dé tí ò ṣe é gbé fáwọn tó wá láti Mẹ́kà. Ànábì bá wọn bẹ lọ wọn fara dà Ànábì wá ṣe bá wọn bẹ lọ ọwọ́ abẹ lọ dọ́bù ládàá fún wọn àti gbogbo ẹni tí bá ń bọ̀ lẹ́yìn ìnira tí wọn ọwọ́ adoríire fáwa ìnira tí wọn odoríire fáwa nínú àwọn ààyè kọ̀ọ̀kan tó wá special òníbi rọ́ọ̀dù Ànábì àbàtà láàrin múmbàrí Ànábì àti ilé ṣe rí ńgbà tí wọ́n kọ́ mọ́sálásí tán rẹ̀ ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ náà wọ́n kọ́ mọ́sálásí tán lẹ́yìn mọ́sálásí Ànábì ọkọ̀ parí Ànábì wa ni wọ́n ṣe àbò ń yọ yàrá sẹ́gbẹ́ kan la fi ń sọ fún gbogbo ẹni sọ pé ṣebí nínú Mádínà náà sàárì Ànábì wà ń bẹ nínú mọ́sálásí kọ́ o wàláhì nínú mọ́sálásí kọ́ èèyàn ọmọ tán ni wọ́n ti parí mọ́sálásí tán wọ́n kọ́ ilé sẹ́gbẹ́ mọ́sálásí Ànábì ẹgbẹ́ rẹ̀ ní ẹ̀kọ́ sí kì í ṣe inú mọ́sálásí Ànábì ń gbé wọ́n wá lu ẹnu ọ̀nà téèyàn lè bá wọnú mọ́ọ̀sì síbẹ̀. Ṣùgbọ́n kí ló wá fà níjọ́ náà lọ́n yàrá ní ń jẹ́ inú ilé ní ń jẹ́ ṣùgbọ́n nínú yàrá ìyàwó Aisha Ànábì kú sí àwọn Ànábì Ọlọ́run sì ní ibi tí wọ́n bá kú sí ni wọ́n gbọ́dọ̀ sí wọ́n sí inú yàrá Aisha ní sànàbì sì kì í ṣe inú mọ́sálásí. Sallallahu alaihi wasallam. Ẹ sì rí i pé wọ́n yọ kó lára mọ́sálásí ṣùgbọ́n lómi bọ́yẹ́jọ́ ní ròǹgbọ́ ọlọ́mọdínà kò wúlẹ̀ rí so kò rí dáadáa kò tí ẹ̀ mọ́ gbogbo kí ó ti ń kọ́ gan òye wọ́n ti sọ gbogbo ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan tó òfin ní ṣìnà tó òfin ní ṣìṣe tó òfin ní gbẹ̀gbẹ̀kúgbẹ̀ délé ń bọ̀ bá délé tọ́mọ ní ẹlòmíràn ní nígbà mọ́ rárá bíi báyìí Ànábì wo lórí ẹlòmíràn lè ní bàbá àwọn tó ti kú ti pẹ́ òun pàdé rẹ̀ Mẹ́kà pé èèyàn bóun ṣe dé ká bàbá yìí lọ́kọ̀ òun tó ti kú ti pẹ́ yọ sọ ọkọ̀ rẹ̀ ọ̀wà táwa fún rárá so bóyá gbogbo èrò tó rí kálukú náà jọra wọn so kì í sọkọ rẹ̀ so oríṣiríṣi kálukú sáà máa ń sọ ń gbọ́n sí Ọlọ́run yọjú oúnjẹ Ọlọ́run ò ní yọjú sí ọ ò lè fojú kan sàárè nǹkan wọ́n ti hun rin ọkàn bàbá tiẹ̀ lọ ni sallallahu alaihi wasallam. So intan kọ́ níbẹ̀ ni ké Ànábì sallallahu alaihi wasallam wọ́n kọ́lé bẹ́ẹ̀ kò sí sàárè ń bẹ̀ ọ̀tọ̀ mọ́sálásí ọ̀tọ̀ ní ibi tí ilé wà ọkàn wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn. Àwọn Yahudi ti wà nílùú Mọ̀dínà tẹ́lẹ̀ bó la Ànábì ṣe wá bá wọn lò nínú nǹkan t'Ọlọ́run kọ́kọ́ pàṣẹ rẹ̀ fún wọn ní Mọ̀dínà òun náà ni wípé t'Ànábì sì fi lélẹ̀ ni pé ẹ wá ń bì gbogbo àwọn tẹ́ ń bá ṣe nínú àwọn tí èsè mùsùlùmí ẹ já ìbá ṣe wọn ọ̀nà wo wá ní jíjà torí pé àṣìṣe ọ̀rọ̀ làwọn yóò ké sẹ́ni káwọn bẹ̀rẹ̀ tí èsè mùsùlùmí ṣe no Ọlọ́run fi limitation sí ibo lẹ́ẹ̀ ti ṣe sànàbí ọba àwọn tí èsè mùsùlùmí gbé lu Mọ̀dínà ọba wọn gbé bẹ́ẹ̀ tọ́ra àwọn àfáàmì tó fẹ́ dalẹ̀ rí pé sẹ́rí àwọn àyàkẹ́ bẹ́ẹ̀ ní máa kà irọ́ ọ̀yá dànù nù Kùránì ni Ọlọ́run ti ní àmọ́ kà kọ́ wá ní àmọ́ kà rárá kíní yẹn náà lè lára àwọn sàbẹ́ Ọlọ́run ní kúlí nǹkan abáwùkún
قل إن كان آباؤكم وأبناؤكم وأبناؤكم وإخوانكم وعشيرتكم Ọlọ́run wá ń kà lọ Ọlọ́run ní tó bá jẹ́ kó gbogbo tí mo kà yìí ọmọ yín ni o ìyàwó yín ni o àwọn mọ̀lẹ́bí yín ni o àwọn dúkìá wà mú wá lórí ìkìtàràfùtùmùhà àbáwọn dúkìá tẹ̀ ń kó jọ sóti báyìí àbí wọ́n ti jára tán takṣáwọn kàsáàdà ha àbí bísínẹ́sì tẹ́ ẹ̀ fẹ́ kọ́ parun nọ́bà ahabba ilaykum minallahi wa rasulihi wa jihadin fi sabilihi Ọlọ́run ní tó wá jẹ́ pé lẹ́yìn lẹ́ nífẹ̀ẹ́ sí ju èmi Ọlọ́run àtànàbí lọ èmi Ọlọ́run àtànàbí mo ti ẹ ti fara dà nǹkan wá sẹ́yìn mo wá rí láti sin lọ ẹ jẹ́ gbogbo ìbáṣepọ̀ àti kẹ́ ẹ wá ṣe jihadi tọ́lọ́run pàṣẹ ńjọ́ náà wọ́n bá yàwó wọn pàdé tó wọn ọgbà ẹ̀sìn wọ́n bọ́ ọmọ wọn pàdé tí ó gbẹ̀sìn wọ́n bá bàbá wọn pàdé tí ó gbẹ̀sìn Ọlọ́run bá ní tó èwo lẹ fẹ́ mú sẹ́mi lẹ fẹ́ mú ni àbáwọn mọ̀lẹ́bí yín àbí dúkìá tẹ́ fẹ́ máa dáàbò bò pé ẹjẹ́ àṣẹjọra máa ṣiṣẹ́ mọ̀ pé mo sì ní dúkìá Mẹ́kà mo sì ní kinní kan kọ́mọ̀dé pé yìí wọ́n àfi lọ wọlé mi tó wà ń bẹ̀ Ọlọ́run ní èwo lẹ fẹ́ mú sẹ́fẹ̀ẹ́ tèmi Ọlọ́run tí mo fẹ́ fi lélẹ̀ ni àbẹ́wò fátàrọ̀ básù tó bá jẹ́ pé mú tèmi Ọlọ́run máa ń so. Hatta ya'ti Allahu bi amrihi. Èmi Ọlọ́run tí màá fi mú àlámọ̀rí mi wá ẹ máa dẹdẹ ẹ máa retí so interfere ló ń bẹ ni pé ẹ rí pé kọ́lọ́hún tó sọ àyà ń kalẹ̀ kíní yẹn náà lè ra àwọn sàbẹ̀ ni kí láyà sọ kalẹ̀ tán sí báyìí kálukú gbójú ni o so báwo ara níbi ṣe báwọn àwọn ará àwọn Yahudi lò ṣe nígbà táwọn bí wọlú Madina sallallahu alaihi wasallam à ń bọ̀ bíbí bá lò wọ̀nyí díjọ́ mẹ́jọ ká tó ṣàlàyé pé báwo ni mùsùlùmí ó ṣe bá ẹni tí èsì mùsùlùmí Islam ò ní ọmọ sádàkì kò ní ọmọ hàn bóun ní àjọṣepọ̀ tá à ń sọ rárá ibo láti jọṣepọ̀ ibo àjọ gbèlú ni Ọlọ́run jọ dá wa ni àjọ gbáyé ni àjọ gbádùgbò ni àjọ kọ́lé pọ̀ ni but níbo ló ti ṣe níbo la àti ní ìjọ ṣe níbo limitation wà níbo làjọ sí yẹn ó dé gbogbo ẹni Islam ṣàlàyé àfẹnití ọba gbẹ́sìn yẹn ló kù so ànábì ìtẹ́fi wá mọ àwọn Yahudi àwọn Júù ẹn tọ́jọ́ ga àwọn kánàbí ò tó dé lu Madina òun náà ni à ń pè ní Abdullahi ibn Salam káì ọmọ mọ̀tàwọ́rẹ́ta débi pé sẹ́rí ọ̀tọ̀ ní ẹni tí ò níwèé sẹ́rí àwọn tó níwèé bó ni a ṣe bá ẹni tí ò níwèé ṣe bí àwọn tọ́jọ́ kì í ṣe ìwé ìgbélú là ń sọ so àwọn bọ́gìbọ̀pẹ̀ ìbọ̀yanrìn bọ̀nà bọ̀gùn bọ̀kìnní kẹ̀kẹ̀kẹ̀ bó la àwọn ò níwèé kẹ̀kẹ́ wọn ò lẹ́rìí kẹ̀kẹ́ ju pé ẹlòmíì kan lè wò kọ́ lọ ó lè mú rin spíkà ó lè mú ìrìn ríìmù táyà àwọn tó ó lè gbé kalẹ̀ kọ́ lọ́wọ́ nu kò sí nǹkan kan ṣùgbọ́n àwọn wo ló níwèé lọ́wọ́ àwọn Christian àtàwọn Jew àwọn níwèé lọ́wọ́ ìwé tọ́lọ́ ń sọ̀kalẹ̀ láti sánmọ̀ àwọn yẹn ọ̀rọ̀ wa gbọ́dọ̀ jọ yéra wa ọ̀rọ̀ wa gbọ́dọ̀ jọ yéra wa ìyẹn ló fi jẹ́ pé àwọn Yahudi àwọn Jew àwọn ní ẹ̀rí gidi lọ́wọ́ ìwé ọwọ́ wọn yẹn náà ó náà ní testify sí wíwáyé ànábì sallallahu alaihi wasallam ó náà ní testify sí ìjẹ́ ànábì ìkẹyìn tó sì jẹ́ pé gbogbo wọn gbọ́dọ̀ gbà ẹ̀ ń bá ti níwèé lọ́wọ́ ọ̀rọ̀ rẹ̀ dùn láti bá fa nǹkan ṣe bá kàn sọ pé yá lọ síbi báyìí ṣé wọn ò sọ̀rọ̀ ń pa ànábì ń bẹ̀ kò síwèé àti ntọ́wọ̀ lọ́wọ́ Júù ni àti ntọ́wọ̀ lọ́wọ́ Christian ni o tá à ní máa rí orí pa ìsìlámù bẹ́ẹ̀ kò tí ì síwèé náà tá a sọ pé lọ síbi báyìí ibi báyìí wọ́n kírun bẹ́ẹ̀ ibi báyìí wọ́n sọ báyìí bẹ́ẹ̀ ẹ dákun ìwé wò láà sọ pé ẹn tó ní omi lò wọ́n mọ̀ bọ ìwé wò láà yàn lọ gbé wá àbẹ̀ tí ó ní ríìmù táyà lò wọ́n mọ̀ bọ rárá kò síwèé kankan so àwọn Yahudi yẹn àwọn ní àáfàá tí ń pè ní Abdullahi ibn Salam òun ti tírẹ́nì wọn lẹ̀ pé nínú Taureta yìí Old Testament ọwọ́ yín o Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ pé ẹnìkan ń bọ̀ o Arabian Peninsula ni ó ti jáde tó bá ti jáde ká patọ́wọ́ wa tì ká sì tẹ̀lé síkè náà tóró nìkan ní ẹran sí gbogbo ayé wọn ò rán sí ìlú kan àwọn ànábì Ọlọ́run yòókù ó níbi tí wọ́n rán wọn sí ànábì Isa Jesus Christ ó níbi tí ẹ rán sí ọmọ Israeli ní ẹran sí àwọn Israelite ó ní ẹran sí wọn ò rán sí gbogbo the whole world wọn ò rán síbẹ̀ Musa ó níbi tí ẹran sí so ọ̀rọ̀ tó wà glaring ni tó clear 1+1 tí kò sí nǹkan kájú kó ju 2 lọ téèyàn ọba parọ́ ní ọmọ sọ pé lẹ́hùn rárá 2 ni 1+1 1 ẹyọkan báyìí ó di méjì ó clear pọ̀ so àwọn Yahudi ẹni tó wá jọ̀gá wọn ó fẹ́ sọ ìṣesí àwọn èèyàn fanabi ọwọ́ wa bá nàbí sallallahu alaihi wasallam pé wà nàbí so orí ìlú Madina tó wáyé sẹ́rí òun kọ́ bó ṣe ọkọ̀ pa nàbí dé ó ní ẹ̀mọ́ wọ̀rí ẹjẹ́ ń lọ wò náà tí n bá rí inú ẹ̀bùn tó lọ́n bómi ni pé mo dókùn rọ̀ mọ́ tí n bá ti rí báyìí mọ̀ bóyá ó kù rọ ni
ńgbọ̀ wá rí ànábì tó wojú rẹ̀ báyìí ó wá sọ fáwọn èèyàn rẹ̀ pé wàlẹ́ ojú arákùnrin tí mò ń wò yìí kò jojú òkúrọ̀ o ìyìn tí mo sì gbọ́ tí ń sọ jáde lẹ́nu yìí ọ̀rọ̀ ńlá ni o kí lànàbì sọ ńjọ́ náà ànàbì ń sọ fáwọn èèyàn yìí pé afsus salam ẹ máa kíra yín tẹ́ bá ti ríra yín tẹ́ bá ti rí wasallu bilayl wan nasu niyamu wa ati'imu ta'ama wasilu liharhama wasallu bilayl wan nasu niyamu ọ̀rọ̀ tó bá lẹ́nu ànàbì náà nu ẹ máa tẹ́ bá ti ríra yín ẹ máa sálámà wá ti rí ẹ máa fọ́ sálámà ká mùsùlùmí sí mùsùlùmí ẹ kọjá ẹgbàá yẹn ní kíra yín salamu alaykum wa alaykum salam ẹ kíra yín ẹ túraká so ẹlòmíràn kà dínú kúkúkú yá so ẹlẹ́ẹ̀kejì wàá ti mú tọ́ àmọ́ mọ́ fáwọn èèyàn ló ń jẹ́ mọ́ yahun mọ́ fáwọn èèyàn ló ń jẹ́ wọ́n sì lólé àríhámọ́ mọ́ dẹbí pọ̀ ó di mẹ́ta wasallu bil-layl mọ́ kírun lóru wan nasu niyamu nígbà táwọn èèyàn bá ń sùn ẹ mọ́ gbọ́ ànábì nígbà táwọn èèyàn bá ń sùn ewu onírun tó ọlọ́ọ̀lọ́ kí lóru tẹ́ wá kóra jọ́bì kẹta ń pariwo lóru hàlá òun fi tiẹ̀ díyàn lọ́wọ́ náà wa in tajhar bil-qawli wa innahu ya'lamu sirra wa akhfa ọlọ́run ní kí ló tẹ́ ẹ̀ máa pariwo sàdúrà èmi ọlọ́run mọ tó pamọ́ ju kọ̀kọ̀ lọ ìyìn ìsọba tẹ́ ẹ̀ máa pariwo mọ́ èwo wá nìrún tó lọ fẹ́ kí lóru tó ń díyàn lọ́wọ́ tẹ́tọ́ wá ń lo máìkì lóru ìsìláàmù takò eléyàn ìsìláàmù takò tó àǹtẹ̀ máìkì ké láìláìláìlá gbogbo aládùúgbò wàá sùn irun kọ́ ló kírun ìranù lọ́lọ́ sí ìranù nù ànàbí àmọ́ kírun tí ìyàwó ẹ̀ṣọ́ ọmọ sùn lọ yóò tó rárá yọ́ dìde ṣé bọ́lọ̀ ń lọ fẹ́ pè sónídìí kọ́ ẹsẹ̀ tẹ́ invitation lórí eléyàn ìwà nǹkan jẹ ni ó yẹ̀yìn náà yín náà mọ̀ orí aláàjì tí wọ́n jẹ́ kí ní àwọn kan nù bẹ́ẹ̀ wọ́n ti bú ẹ̀rìn pé ó ti wù kí àfa èso tọrùn tó tọ́ yín náà mọ̀ tí bẹ́ẹ̀ náà mọ̀ pé wà nǹkan jẹ ni so ọlọ́run ṣàánú yín yóò ṣàánú àwa yóò ṣàlékún àánú rẹ̀ lórí yín yóò ṣàlékún àánú rẹ̀ lórí tàwa náà so Abdullahi bin Salam yẹn wá sọ fánàbí wá yọ wá bá nàbí pé wá ń bì jẹ́ ìgbà Islam mo ti gbà Islam ṣùgbọ́n kó o lè bá àmọ́ bí tó wáyé pé àwọn karambà ní ẹ̀dá lọ́wọ́ bá wọn a máa change white sí black ìwọ kàn ránṣẹ́ sí wọn jẹ́ wọn àgọ́ kọ́ wa máa béèrè mi lọ́wọ́ wọn kọ́ gbọ́n tí wọ́n sọ ìwọ̀n àjáde tẹ́ máa sọ̀rọ̀ tán ànábí wa ránṣẹ́ àwọn Yahudi àwọn Júù pé àbó ni Abdullahi ti gọ sẹ́yìn bó lẹ́sẹ̀ máa Abdullahi bin Salam wọn ni èèyàn ńlá ni èèyàn dáadáa ni kiri kan ni èèyàn rẹ ni kódà bàbá rẹ̀ àfáwa ni tẹ́lẹ̀ ń gbà bàbá rẹ̀ kú olùlọ́bọ̀pọ̀ bàbá rẹ̀ kiri kan Allahu Akbar ànábí ni bó tí máa sọ fún yín kó gba Islam kan àwọn ní ò lè gba Islam bó ṣe bọ́ tanu lọ́ba ní ashhadu an la ilaha illallah wọ́n bá ní sẹ́lẹ̀ lọ́run sọ ànábì olórí ibú ni bàbá rẹ̀ gan lọ́ba ní wá jẹ́ gbére ní Abdullahi bin Salam ní àwọn Yahudi nù bó wá náà nàbí ṣe wá lọ bá wọn lò tí a fi jọ gbèlú Medina a máa sọyún tó bá di ọjọ́ mẹ́jọ inshallah fáwọn tí a bá ní béèrè kí a pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 081 21 024846 081 21 024846 oní nọ́mbà tí a pèsè so 081 21 024846 tàbí 09 hello salamu alaikum. Wa alaikum salam. ẹgbẹ́sùn tó ẹlọmọ gbọ́ program yìí ni tí wọ́n fẹ́ béèrè kan lọ́wọ́ yìí nìkan. náà à ń gbọ́ ọ. ẹ jọ ń tọ̀rọ̀ tọ̀lọ́ ó ti bẹ̀rẹ̀ yẹn orí bákan ni ó fẹ́ da lé mi irú bò mo ti gbọ́wọ́ àti kan náà nísìnyí alẹ́ náà ṣe ìyàwó mi tábàjọ wà nulẹ̀. ẹ gbọ́ sà. à ń gbọ́ ẹni tẹ́ ẹ ti béèrè náà torí àsìkò. ó ti jẹ́ ọ. hello salamu alaikum. 081 21 024846. Hello. Salaam alaikum. Wa alaikum salam. Salaam alaikum. Wa alaikum salam. Ẹ kú ọ̀rọ̀ mi látàárọ̀. Yes. Hello. Hello, à ń gbọ́. Kí ló kọ yín láti bọ̀lẹ̀ tí ń pè? Network. So ìsìnkú tuntun mú network. Hello, salaam alaikum. Àbòjó tọ̀rọ̀ ni. 081 21 024846. Naam. Salaam alaikum. Ẹ gbé rédíò kò ní tẹ́tí ń gbọ́. Wa alaikum salam. Ẹ jọ̀ọ́ ìlú pákéjì umura yín. Ẹ pò wá special lórí eléyìn ni. Hello, 081 21 024846. Ẹni tó bá fẹ́ pò wá lórí ọ̀rọ̀ umura tá bá ti parí program. So wọ́n lè pè mí tàbí láàárọ̀ ọ̀la mo lè má gbé tábà kárí program o so láàárọ̀ ọ̀la inshallah so naam hello
hello salaam alaikum. Wa alaikum salaam. náà. Ẹ kalẹ̀ ẹ pé tó. yes. Ẹ jọ̀ọ́ àfà tó bá jẹ́ pé ọkọ àtìyàwó ọkọ jẹ́ Muslim ìyàwó jẹ́ Christian. Ìyàwó jẹ́ ẹgbẹ̀gbà tí ò gba ẹ̀jẹ̀ ọ̀nà wo ni ẹ lè gbégbà ọmọ sì ti wà láàrin. ẹ mọ̀ bá wọn sọ náà ni so ẹ sì máa bẹ lọ́n kì í sì ságídí èyí ọmọ bá wọn sọ èyí ó sì máa bẹ lọ́n ṣùgbọ́n kò wulẹ̀ dáa kéèyàn máa ṣerú nǹkan bá ń ná tẹ́lẹ̀tẹ́lẹ̀ so kéèyàn máa bígbà tí yẹn ń díjú first press ni so ọjọ́ lè yẹn fi ń ta káìtì nu sẹ́ńpẹ́ ń bá díjú first press láàárọ̀ Monday àbírọ̀lẹ́ Friday péyàn mẹ́wàá bá dán wò mẹ́sàn-án lè kú o so kọ́lọ̀n kọ́ láwà so kọ́lọ̀n kọ́ ọlájẹkọ̀ sọ̀rọ̀ inshallah tó bá di ọjọ́ mẹ́jọ a tún máa pàdé pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́n la hawla wala quwwata illa billahil azim. Àlékún ìkẹ́ Olúwa mi àtàlékún ìkẹ́ Olúwa mi fòníṣẹ́ ńlá Ànábì Muhammad ọmọ Amina àyànfẹ́ Olúwa ọkọ Khadija àyànfẹ́ Olúwa Ọlọ́run kó ọlá sí sásàlátù ìdẹ̀ra kọ́mí ẹ̀jẹ̀ tiwa àǹtọ́rí Ànábì lọ sílùú Mọ̀dínà láti lọ sálámà sóníṣẹ́ ńlá àòdẹ́kọ́ yẹtọ́ mi ọ̀nà wa ìfẹ́ Ànábì ṣàlàkùkù ẹni tí ó wálé lọ sílùú Mọ̀dínà torí owó àbí torí kòrónà níbikíbi títọ̀ ń bá lè wà ẹ sọ fún pé kò sásàlátù fún. Alhamdulillahi rabbil alamin kò ní jìbà lórí ìtìyẹn tó Al-Basira àwọn tí a jẹ kópa lórí ètò fún ti sáà tálẹ̀ àfọwà Yusuf Adédoyin Ajánásì ajẹwànbí ni ọlọ́wọ́bọ́ tí ni wà ní lébínà nímìdá Bukola Lawal àwọn stars wa tí a ti ń gbọ́n wọn látọ̀rọ̀ náà ní Ustaz Sulaiman buni Ibrahim abi Ibrahim ẹ̀sà òkè. náà sọ àwíkọ́ tó di parí òní ní on the 9 ọ̀la ní 10 tọ́jà Ashura tí Islam ní ká gbàwẹ̀ Ashura òní náà a lè gbàwẹ̀ agbàwẹ̀ lónìí a tún gbà lọ́la déètì tá a sọ yẹn ní original date tó ti yé báyìí ní ìsìn níta nǹkan táwọn èèyàn nǹkan tí wọ́n fi yèèpẹ̀ nǹkan yẹn rìn wò nìyẹn ọkọ́lọ́ nǹkan sànú wa. tàbá fẹ́ kún ọ ní ẹ̀yìn ètò ẹ jẹ́ ká kún ọ sí rẹ̀ ìbánisọ̀rọ̀ yìí 070106439 ká gbọ́ lẹ́ẹ̀kan sí 070106439 èmi ọ̀rẹ́ yín olólùfẹ́ yín tẹ́ tí ń gùn mí lábẹ́ nínà ní Afáridíwánullahi Muhammad Jami aka Ìmọ̀jọba ìjẹ́ oníwàkà sunna ìparí.